A kú dédé wòyí, a kú iṣẹ́, a kú kó lè dá lágbára Ọlọ́run ọba, àlùbáríkà yóò wọṣẹ́ kó wa. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ kejì, ọjọ́ ìṣẹ́gun nínú oṣù karùn-ún ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Ẹ kú kalẹ̀, à ń bọ̀ náà. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tuntun aṣèdìbòyàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Bọ́lá Ahmed Tinubu ló ti ṣe ìlérí o wípé ní gẹ́rẹ́ tóun bá gba ìdá ìṣàkóso ètò ìṣèjọba nílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí, wípé ètò ìṣèjọba òun yóò túbọ̀ mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù fún àwọn òṣìṣẹ́ ọba ní orílẹ̀-èdè nítorí pé àwọn ganigi lẹ́yìn ọgbà èyí tó máa ń jẹ́ kí iṣẹ́ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ tó fi mọ́ ìjọba ìbílẹ̀ kó máa yá nǹkan gbogbo. Bọ́lá Tinubu tó sọ̀rọ̀ yìí lásìkò eléyìí tó ránṣẹ́ ìkíni kú oríire àti ìbániyọ̀ eléyìí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ jákèjádò àgbáńláyé èyí tí orílẹ̀-èdè Nàìjíríà náà darapọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ láti ṣe ayẹyẹ òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́ ọba ní àná èyí tó wáyé ní ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún tá a wà yìí, níbi tí Bọ́lá Tinubu ti sọ wípé lára àwọn ohun tóun ó gbógun tì ní ìgbà tóun bá gbàgbára ní orílẹ̀-èdè yìí ní ìṣẹ́ ohun ìyà tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹlẹ́ẹ̀kejì ìwà ìmọ̀kan eléyìí tí àwọn kan tí wọ́n gbé wọ̀ bí ẹ̀rù, ó ní òun yóò bọ̀dà kúrò lọ́rùn àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Bákan náà ó ní àwọn àìsàn lóríṣiríṣi o lábala ètò ìlera lòun ó rí dájú pé ètò ìṣèjọba òun ó fọwọ́ kàn ní ẹ̀kúnrẹ́rẹ́. Bákan náà ni Tinubu sọ wípé àìnífẹ̀ẹ́ ara ẹni pẹ̀lú ìṣòro èyí tó ń kojú orílẹ̀-èdè yìí, ó ní gbogbo ọ̀nà pátá lòun ó rí dájú pé ìfẹ́ eléyìí tó yè koro tó jẹ́ ìfẹ́ inú àtọkànwá ó jọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá fẹnumọ́ ó ní iṣẹ́ rí ẹlẹ́sìn òmẹ̀sìn àti ẹlẹ́yà òmẹ̀yà ní orílẹ̀-èdè yìí, òun yóò paná rẹ̀ kí a ríra wa bí ọ̀kan ṣoṣo. Ẹ̀sìn kò gbọdọ̀ fa ìjà nítorí pé Ọlọ́run ló mọ ẹni tó ń ṣe ti tòun. Bọ́lá Tinubu wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀ ní ìgbà tó bá gba iṣẹ́ ní orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ eléyìí tí àwọn náà tí wọ́n béèrè lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu ní ìgbà tó bá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wípé àsìkò àti ọjọ́ orí tí wọ́n ń fi ẹ̀yìn tì lẹ́nu iṣẹ́ ọba àwọn fẹ́ kí àyípadà ó dé bá o. Wọ́n ní tẹ́lẹ̀ tó jẹ́ pé 60 ọdún 60 years làwọn òṣìṣẹ́ ọba ń lò kí wọ́n tó fẹ̀yìntì. Wọ́n ní àwọn fẹ́ kólé ò wípé kólé ní ọdún mẹ́tàdínní eléyìí tí wọ́n lò yìí, wípé kó kúrò ní 60 ọdún báyìí kó di ní márùndínláàádọ́rin eléyìí tí ṣe 65 years. Bákan náà kí wọ́n sì máa lo 40 ọdún 40 years lẹ́nu iṣẹ́ kó tó di pé wọ́n fẹ̀yìntì. Wọ́n ní nǹkan wọ̀nyí ni àwọn sọ̀rọ̀ lọ́wọ́ Tinubu kó sì rí dájú pé ó ṣe fún àwọn. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyàn Nigerian Labour Congress àti olùkú wọn TUC èyàn Trade Union Congress, àwọn méjèèjì yìí àwọn mà ni wọ́n ti sín ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari nígbẹ́rẹ́ ìpàkọ́ o lórí wípé ó ṣe kù díẹ̀ báyìí kí ètò ìṣèjọba ààrẹ Buhari kókó gbá wọlé o, àti àwọn gómìnà kan tó fi mọ́ àwọn alákòóso àti àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ọba tó ṣe pé ó ṣeé ṣe kí gbogbo wọn kí wọ́n jọ fiṣẹ́ sílẹ̀ lásìkò èyí tí ààrẹ Buhari yóò gbé ìdá agbára fún ààrẹ mìíràn ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ méjèèjì yìí ni wọ́n ti sí ààrẹ Muhammadu Buhari nígbẹ́rẹ́ ìpàkọ́ o láti gbé ìgbésẹ̀ oníkánmọ́kóbò eléyìí tí wọ́n ní omi gbígbóná gbọdọ̀ pẹ́lẹ́nu o, kó máa ṣe àbójútó kó sì máa wo ṣojú tuntun sí àwọn ẹ̀ka òṣìṣẹ́ ọba ní orílẹ̀-èdè Nàìjíríà, nítorí kó ṣeé ṣe kí àwọn gómìnà, àwọn alákòóso àti àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ọba èyí tí ó gbé ìdá agbára sílẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kó owó ìjọba àti àwọn dúkìá ìjọba kí wọ́n máa kó sí àpò ara wọn lórí wípé àwọn ti fẹ́ kúrò lórí agbára. Àwọn ẹgbẹ́ méjèèjì ọ̀hún tí wọ́n pawọ́pọ̀ láti pọn rere ọ̀rọ̀ ọ̀hún àti láti ta ààrẹ lólobó pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí wọ́n gbé jáde lánàá eléyìí tí wọ́n fi ṣe ìsàmì ayẹyẹ àwọn òṣìṣẹ́ lágbàńlá ayé o, níbi tí wọ́n ti ń kà sí ààrẹ Muhammadu Buhari létí
ní National Eagle Square èyí tó wà nílùú Àbújá ni wọ́n sọ wípé àwọn wòye wípé àwọn gómìnà kan èyí tó jẹ́ pé sáà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n lò yìí tàbí àwọn tó jẹ́ pé wọ́n fi ìbò wọn kúrò lórí oyè tí wọ́n fi ipò sílẹ̀ wọ́n ní ní báyìí wọ́n lè máa lọ gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fẹ́ kówó ìjọba tó fi mọ́ àwọn alákòóso àwọn alábòójútó àti àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba wọ́n ní kí ààrẹ Buhari ó tètè gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn eléyìí tó jẹ́ pé àwọn àjọ èyí tó ń dẹ́kun ìwà ìbàjẹ́ kíkó owó ìlú lọ́nà tí kò bófin mu kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tan rere kí wọ́n sì máa tanná sínú òkùnkùn àwọn èèyàn wọ̀nyí kí wọ́n bá kó dúkìá ìjọba lọ́nà tí ò bófin mu. Ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú Labour Party Peter Obi òun mà ló ti sọ wípé irọ́ gbu ní ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tí wọ́n ń gbé káàkiri ayélujára o wípé òun ti lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀rún òun ti ṣe àbẹ̀wò sí Bọ́lá Ahmed Tinubu èyí tó jáwé olúborí nínú ètò ìbò àwọn ààrẹ tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí nílé eléyìí tó wà nílùú Àbújá ìyún Defence House nílùú Àbújá. Peter Obi tó sọ wípé ìròyìn ọ̀hún ìròyìn ẹlẹ́jẹ̀ àti wípé irọ́ pátápátá ò ló wà nínú ìròyìn náà. Ó ní pẹ̀lú fọ́nrán kan èyí tó ṣe àfihàn àwòrán Peter Obi Bọ́lá Ahmed Tinubu àti àwọn èèyàn kan eléyìí tí àwọn èèyàn ti máa ń fi fọ́tò dá lára lórí ayélujára wípé òun ti ṣe àbẹ̀wò sí i. Nínú ọ̀rọ̀ tí Peter Obi gbé jáde ó ní lára àwọn nǹkan tí òun sọ rèé o wípé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó jẹ́ pé a nífẹ̀ẹ́ ara wa a máa ń wá irọ́ kan àbí kejì ọ̀rọ̀ kan àbí kejì láti lọ́mọ èèyàn lẹ́sẹ̀ kí wọ́n fi gbé ènìyàn ṣubú. Ó ní láti ìgbà tí Tinubu ti darí padà láti orílẹ̀-èdè Faransé tó ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ti lé ní ọ̀sẹ̀ kan báyìí ó ní òun ò tí ì yọjú sí Tinubu ní Defence House nílùú Àbújá láti lọ ṣe ẹ̀lẹ́mbẹ̀rún sí ṣùgbọ́n ìròyìn àti àwòrán ti fi hàn wípé òun ti lọ síbẹ̀ ó wá ta àwọn èèyàn ní olówó ìpè kí wọ́n dákun dábọ̀ kí wọ́n máa di òótọ́ ọ̀rọ̀ mú kó tó di kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ. Bákan náà ló ṣe ìkìlọ̀ wípé gbogbo àwọn ènìyàn èyí tó jẹ́ pé ọwọ́ wọn dilẹ̀ wọ́n wá nǹkan tí wọ́n fọwọ́ nú kí wọ́n máa wo irúfẹ́ ìròyìn àti àwọn àwòrán tí wọ́n máa fi sórí ayélujára nítorí pé àwọn ọ̀rọ̀ kan àti àwòrán ó ṣeé ṣe kó máa ta àbùkù bá ẹni tí wọ́n lò fún táwọn ò sì nímọ̀ lójúnà wípé àwọn fẹ́ pa owó sínú àpò ara wọn látòrí ayélujára. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi ó ní lásìkò tó wọn bá yọjú sí Bọ́lá Ahmed Tinubu òun ó lọ tí gbogbo ayé yóò sì mọ̀ tó wọn ó sì kì í ṣùgbọ́n lọ́wọ́ báyìí ó ní òun ò tí ì yọjú sí Tinubu kí àwọn èèyàn kí wọ́n lòdì kí wọ́n sì kẹ̀yìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ èyí tí wọ́n ń gbé kiri lórí ọ̀rọ̀ náà. Ìjọba orílẹ̀-èdè Íjíbítì ni wọ́n ti ṣí ẹnu ìloro eléyìí tó pa orílẹ̀-èdè Sudan àti orílẹ̀-èdè Íjíbítì ọ̀hún pọ̀ báyìí fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí ogun láti orílẹ̀-èdè Sudan lé o èyí tí wọ́n ń sá káàkiri jólojòlò bí ọ̀rá inú ẹran báyìí wípé kí wọ́n máa bọ̀ ní orílẹ̀-èdè Íjíbítì fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá wọn pàápàá jù àwọn akẹ́kọ̀ọ́ èyí tó jẹ́ pé ogun ọ̀hún ó ṣí nídìí kúrò ní orílẹ̀-èdè Sudan tí wọ́n sì ti ń wá ọ̀nà àbáyọ bí wọ́n ṣe sá àsálà fún ẹ̀mí wọn. Bẹ́ẹ̀ bá gbàgbé láti bí ọ̀sẹ̀ kan ó lé báyìí làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Sudan ní ogun ọ̀hún ti lé wọn kúrò ní orílẹ̀-èdè Sudan ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo akitiyan ìjọba àpapọ̀ láti kó àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láti orílẹ̀-èdè Sudan ló ń já sí pàbó látàrí bí ogun ọ̀hún ṣe ń gbóná jọinjẹ yìí tí wọ́n ní ó ṣeé ṣe kí àwọn tí ń bí tí wọ́n ja ogun ọ̀hún kí wọ́n má lọ ju àdó olóró sínú ọkọ̀ òfurufú eléyìí tí wọ́n fẹ́ fi kó àwọn ọmọ Nàìjíríà ọ̀hún èyí tó sọ pé àwọn finúfídọ̀ kúrò ní orílẹ̀-èdè náà máa bọ̀ padà ní orílẹ̀-èdè abínibí wọn ti ṣe orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí lára àwọn akẹ́kọ̀ọ́ náà èyí tó jẹ́ pé wọ́n rí ààyè láti sá wá sí ẹnu ìloro orílẹ̀-èdè Íjíbítì àti orílẹ̀-èdè Sudan ṣùgbọ́n tí ìjọba orílẹ̀-èdè Íjíbítì tí wọ́n kọ̀ láti ṣí bọ́dà ọ̀hún ní báyìí wọ́n ní ìjọba orílẹ̀-èdè Íjíbítì wọ́n ti ṣí bọ́dà náà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa bọ̀ ní orílẹ̀-èdè wọn pẹ̀lú gbèdéke àti òfin àlàkalẹ̀ eléyìí tí wọ́n gbé fún wọn. Ọ̀rọ̀ yìí wà nínú ọ̀rọ̀ eléyìí tí ẹni tó ń ṣe àmójútó àwọn ọmọ orílẹ̀-èdè tí ń bẹ lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà èyí Àbíkẹ́ Dábírí Erewa èyí tó gbé jáde lánàá ó ní lásìkò tí ààrẹ Muhammadu Buhari ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló pe ààrẹ orílẹ̀-èdè Íjíbítì èèyàn Abdulfatah El-Sisi láti pè é kó bẹ́ẹ̀ kó pàrọwà fún wípé ojúlójú ṣàánú yìí ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ nísìnyí gbọmọ Ọ̀rúnmìlà wípé kó dákun dábọ̀
kó bá wọn ṣí ìloro orílẹ̀-èdè wọn èyí tó pa orílẹ̀-èdè Sudan pọ̀ kó ṣe fún àwọn ọmọ Nàìjíríà èyí tó jẹ́ pé wọ́n sàsálà fún ẹ̀mí wọn. Ó ní láti orílẹ̀-èdè Egypt yìí láti bẹ̀ ni wọ́n máa kó wọn ní ìrọ̀rùn padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ààrẹ orílẹ̀-èdè Egypt tó sì gbọ́ sí ààrẹ Muhammadu Buhari lẹ́nu. Ó ní ṣùgbọ́n bí wọ́n ti ṣí ìloro ọ̀hún, ó ní àwọn òfin àlàkalẹ̀ eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn Nàìjíríà ọ̀hún tó wà èyí tó sá wọbẹ̀ tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé, bí bẹ́ẹ̀ kọ́ wọ́n gbọ̀n bí ẹni pọn jìgá ni. Àjọ eléyìí tó rí sí ìdáàbòbò ohun jíjẹ àti ohun mímu ní orílẹ̀-èdè wa Nàìjíríà NAFDAC ni wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ gbálégbátà báyìí látàrí oúnjẹ kan èyí tí wọ́n kó wọlé láti òkè òkun èyí tí wọ́n ní lọ́wọ́ báyìí. Oúnjẹ ọ̀hún àti àwọn ohun ìsebẹ̀ náà ó ti déwu gan, ó ti di wàhálà, ó sì léwu fún ìlera àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí àrùn jẹjẹrẹ. Àjọ ọ̀hún eléyìí tó rí sí ìdáàbòbò oúnjẹ àti ohun mímu NAFDAC ni wọ́n sọ̀rọ̀ ohun di mímọ̀ ní ìgbà tí ẹni tó jẹ́ olùdarí àgbà àjọ NAFDAC ọ̀hún ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyè èyí tí wọ́n ní pẹ̀lú gbogbo àyẹ̀wò eléyìí táwọn ṣe o lórí oúnjẹ kan tí wọ́n ń pè ní Indomie èyí tí wọ́n ní àwọn èròjà èyí tí wọ́n fi ń ṣe àwọn oúnjẹ náà tí wọ́n ń kó wọlé láti orílẹ̀-èdè Taiwan àti orílẹ̀-èdè Malaysia tó fi mọ́ àwọn ohun ìsebẹ̀ kan. Wọ́n ní ohun tí wọ́n fi ń ṣe àwọn Indomie náà àti ohun ìsebẹ̀ ní àwọn orílẹ̀-èdè méjèèjì wọ̀nyí jẹ́ ohun tó lòdì sí ìlera ara ọmọ ẹ̀dá ènìyàn èyí tó jẹ́ pé ó lè fa àrùn jẹjẹrẹ èyí tí a mọ̀ sí kánsà. Ìdí rèé tí àjọ NAFDAC sọ wípé àwọn ò ní lajú sílẹ̀ kí tàlùpọ̀ kò wọ́ o, wọn ò ní lajúlẹ̀ kí àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń kóúnjẹ wọlé pàápàá jù orílẹ̀-èdè Taiwan àti Malaysia yìí kí wọ́n wá fi oúnjẹ Indomie yìí kí wọ́n fi pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ NAFDAC wọ́n ní àwọn ti fi òfin de Indomie kíkó wọlé láti orílẹ̀-èdè méjèèjì yìí. Wọ́n ní bákan náà àwọn ò tí ì dáwọ́ dúró, wọ́n ń tẹ̀síwájú láti mọ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe ayédèrú oúnjẹ èyí tó burú fún ìlera àwọn èèyàn èyí tí wọ́n ń kó wọlé yìí tó fi mọ́ àwọn ohun ìsebẹ̀ èyí tí wọ́n máa ń ṣe rondórondó sínú ọbẹ̀ àbí ohun jíjẹ. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí àwọn kẹ́míkà kan èyí tí wọ́n dá orúkọ rẹ̀ tí orúkọ kẹ́míkà ọ̀hún tó sì le. Wọ́n ní àwọn kinní yìí ó máa ń fa àrùn jẹjẹrẹ sí èèyàn lára tó bá ti pẹ́ tí èèyàn ti ń jẹ o. Ìdí rèé tí àjọ NAFDAC látọwọ́ ẹni tó jẹ́ olùdarí àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Mojísọ́lá Adéyẹyè fi kìíní lọ wípé wọ́n ti fi òfin de Indomie kíkó wọlé báyìí kí àwọn èèyàn má ṣe kó Indomie wọlé mọ́ láti òkè òkun. Wípé ẹnikẹ́ni yòówù tí wọ́n bá mú tó kó Indomie wọlé wọ́n fi ọwọ́ òfin gbé tí ó sì jẹyà lábẹ́ òfin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní bẹ́ẹ̀ bá sì gbàgbé náà tipẹ́tipẹ́ ni wọ́n ti fi òfin de kinní yìí tó ti wà nínú àwọn orúkọ èyí tí ìjọba tó ti fi òfin de, ṣùgbọ́n látàrí etí kún àwọn orílẹ̀-èdè yìí wọ́n ń gba ẹ̀rọ ìbúrú kó wọlé. Ó ní ní báyìí àtọ̀nà ìbúrú àti ọ̀nà gbangba kò sí àyè fún ẹnikẹ́ni mọ́ láti kó Indomie wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà ọkùnrin òṣèré orí ìtàgé tó tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ Chinedu Ani Emmanuel tí gbogbo èèyàn mọ̀ sí Nedu, òun mà ló ti sọ̀rọ̀ kan síta báyìí pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tó ní ìkìmí tó sì panilẹ́rìn-ín tó sì jẹ́ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n èyí tó ti síta wípé àwọn obìnrin ìta tí wọ́n pè ní àlè àbí side chicks wọ́n ní wọ́n máa ń fún àwọn baálé ilé ní ìfọ̀kànbalẹ̀ ìdùnnú lásìkò eléyìí tó bá jẹ́ pé wọ́n kò lu ọkàn tàbí ìbànújẹ́ ó fẹ́ gba ọkàn wọn kan. Nínú ọ̀rọ̀ tí Nedu sọ lásìkò tó ń farahàn lórí ètò kan eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé níbẹ̀ ni ó ti sọ di mímọ̀. Ó ní lótìtọ́ àti lódodo làwọn ìyàwó ilé kan ni wọ́n wà gẹ́gẹ́ bí ìṣòro tàbí oníjọgbọ̀n eléyìí tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń fún ọkọ wọn ní wàhálà ṣe nínú ilé, èyí tó sì máa ń jẹ́ pé ó máa ń fà á kí àwọn ọkùnrin kí wọ́n máa ro àròkàn tàbí kí wọ́n máa ro àwọn tí ò yẹ nínú ọkàn ní ìgbà náà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ló máa ń fa wàhálà nínú ilé, èyí tẹ́ máa ń rí ọkùnrin tí ń nu obìnrin tàbí tẹ́ máa gbọ́ wípé ọkùnrin ó gún ìyàwó rẹ̀ pa tàbí ìyàwó gún ọkọ pa. Ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mìíràn tó jẹ́ pé wọ́n ti já ọgbọ́n wípé kàkà kí àwọn kú ní èwe àwọn yàmọ̀nà dá ọgbọ́n sí ọ̀rọ̀ ọ̀hún ni. Ó ní èyí tó fà á kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n ti ní ìyàwó lé kí wọ́n máa ní àlè ní ìta látàrí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlè obìnrin tí ń bẹ ní ìta yìí ní máa ń fún àwọn baálé ilé wọn àti àwọn baálé ilé ni wọ́n máa ń fún wọn ní ìfọkànbalẹ̀ lásìkò tí wọ́n bá ti wà pẹ̀lú wọn, èyí tó fà á kí àwọn ọkùnrin míì kí wọ́n máa rí ilé wọn bíi pé kì í ṣe ibi tí àwọn lè lọ mọ́. Wọ́n ní àwọn àlè ìta yìí wọ́n máa ń fún àwọn ọkùnrin lóhun tó tọ́ ṣíṣe
lóhun tó tọ́ ní jíjẹ lóhun tó tọ́ ní wíwọ̀ àti àwọn erépa kan èyí tó máa ń mú ọkùnrin gbàgbé ilé ṣùgbọ́n tó jẹ́ pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà èyí tó fi ọgbọ́n ṣe tó máa ń mú àwọn ọkùnrin padà sílé nínú ayọ̀ àti àlàáfíà láti lè wà pẹ̀lú ìyàwó wọn. Wọ́n ní kódà nínú àwọn àlè ìta yìí ni wọ́n máa ń gba ọkùnrin èyí tó ti ní ìyàwó lé lámọ̀ràn bí ó ṣe gbé ìgbé ìrọ̀rùn pẹ̀lú ìyàwó rẹ̀ kó má sì rí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá àti àwọn ọmọ kó má rí wọn bí ọ̀tá kó rí wọn bí ẹni tó jẹ́ pé olùfọkàntán àti alábàárò ni wọ́n jẹ́. tó ìròyìn fẹlifẹli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV títí dojúmọ́ la tẹ́tù máa bá ọ̀tún rìn ní ìpàdé fún mi Adénúgà àtẹni tó mú ìròyìn wá ire àtayọ̀ láti fi pàdé ẹ ṣé o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.